yìí o, ìròyìn lérèfé láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund ti ṣe àtẹ̀jáde ìpè fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ girama aládàáni àti ti ìjọba láti lọ bẹ̀rẹ̀ sí ní ṣe ètò lórí ẹ̀rọ ayélujára bí wọn yóò ṣe darapọ̀ mọ́ ìdíje ìfagagbága ti Multina Teachers of the Year ìkọkànlá irú rẹ̀ 11th edition ní ìpínlẹ̀ Èkó. Wọ́n sì tún ti gbé owó rọ̀gùnrọ̀gùn tí ó lé ní $50 mílíọ̀nù £51.6 million láti fi ṣe agbátẹrù ìdíje náà. Wọ́n tún wá ṣàlàyé síwájú wípé olùdíje tí ó bá gbégbá orókè pátápátá ni yóò gba ẹ̀bùn owó mílíọ̀nù $10 $10 million, ife trọ́fì kan. Ẹni náà yóò sì tún ní àǹfààní láti lọ kẹ́kọ̀ọ́ sí ní ilẹ̀ òkèèrè tí iléeṣẹ́ ìpọntí náà yóò tún ṣe iṣẹ́ àkànṣe tí ó tó $30 mílíọ̀nù sínú iléèwé irú ẹni bẹ́ẹ̀. Adarí fún ètò ìgbàlódé Corporate Affairs Director Uzodinma Odenigbo wá ṣe àfikún ọ̀rọ̀ náà wípé olùdíje tí ipò kíní yóò gba ife trọ́fì kan àti owó tí ó tó mílíọ̀nù $5 $5 million, tí olùdíje fún ipò kejì òun náà yóò gba ife trọ́fì kan àti owó tí ó jẹ́ mílíọ̀nù $3 $3 million. Lẹ́yìn náà ni gbogbo àwọn olùdíje tí ó bá tún jáwé olúborí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni àwọn yóò mọ rírì wọn tí àwọn yóò sì tún fún wọn ní mílíọ̀nù kọ̀ọ̀kan náírà $1 million. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìdíje yìí wáyé láti fi mú àyípadà rere bá iṣẹ́ takuntakun tí àwọn olùkọ́ ń ṣe àti láti fi mú ìdàgbàsókè ohun ìlọsíwájú bá ètò ẹ̀kọ́ tó yè kooro tí ó sì tún péye, nítorí pé ètò ìdíje yìí ti kó ipa rere tó pọ̀ lórí àwọn iléèwé àti ìlú wa lápapọ̀ láti pàṣẹ àwọn tí ó jáwé olúborí sẹ́yìn. Ètò láti darapọ̀ mọ́ ìdíje ti ọdún yìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 24 oṣù kẹfà títí di ọjọ́ 22 oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí June 24 to August 22, 2025. Odenigbo tí ó ṣojú alákòóso àgbà ti ilé-iṣẹ́ Nigerian Breweries PLC Hans Esadi ń sọ ìfarajìn àti iṣẹ́ takuntakun tí iléeṣẹ́ àwọn ń ṣe láti fi mọ rírì iṣẹ́ ribiribi tí àwọn olùkọ́ ń ṣe. Ó tún wá gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ Nigerian Union of Teachers Registration Council of Nigeria àti gbogbo àwọn olùkọ́ àgbà fún ilé ẹ̀kọ́ girama ti orílẹ̀-èdè yìí All Nigeria Confederation of Principals of Secondary Schools pẹ̀lú MB Felix Ohiwere Education Trust Fund fún àṣeyọrí ìdíje ìfagagbága 10 irú rẹ̀ tí ó ti wáyé sẹ́yìn. Lẹ́yìn náà ni Esadi wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lónìí àwọn tún ti bẹ̀rẹ̀ ojú ewé ìtàn àyájọ́ àwọn olùkọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n fi gbogbo ayé wọn ṣe ìtọ́jú àwọn ọkàn tí wọ́n sì tún ń kọ́ ayé àwọn ìran tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ìpàdé àwọn ìgbìmọ̀ alákòóso ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ọlọ́gọ́rùn-ún rẹ̀ 100 National Executive Committee (NEC) tí ó wáyé lánàá òde yìí ní adelé alága fún ẹgbẹ́ òṣèlú PDP náà ti kéde amòfin Samuel Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ ní ìbámu pẹ̀lú ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú alága àjọ elétò ìdìbò INEC Chairman. Ìpinnu fífi ẹnu kò ṣọ̀kan náà wáyé nínú ìpàdé NEC tí wọ́n ṣe ní olú ilé ẹgbẹ́ òṣèlú wọn tí ó wà ní ìlú Àbújá. Lẹ́yìn ìpàdé náà ni adelé alága ẹgbẹ́ òṣèlú PDP Ambassador Umar Iliya Damagum ti bú àwọn akọ̀ròyìn gbọ́ wípé ìtorí ìdí kan pàtó ni ìpàdé náà dá lé lórí, èyí tí ó sì jẹ́ nípa ọ̀rọ̀ tí àwọn àti alága àjọ elétò ìdìbò jọ sọ lórí ẹni tí yóò jẹ́ akọ̀wé àpapọ̀ tí ó sì tún jẹ́ wípé ipò akọ̀wé àpapọ̀ náà wà lára ọ̀rọ̀ tí ó ń fa aáwọ̀ gbọ́nmisíomiòtóó ìfàǹfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ́ òṣèlú àwọn náà. Ṣùgbọ́n ní báyìí ìpàdé
àwọn náà parí pẹ̀lú àṣeyọrí rere nítorí pé àwọn ti fi ẹnu ọ̀rọ̀ náà jóná síbi tó ní àpẹẹrẹ. Ó tún wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ìgbìmọ̀ alákòóso tí wọ́n yan aṣòfin Samuel Naryawu gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ náà wípé ìpàdé gbogbogbò yìí tí àwọn ti sún di ìpàdé NEC tí ó tún ń bọ̀ ni àwọn tún ti mú ọjọ́ 23 oṣù keje ọdún 2025 gẹ́gẹ́ bí ọjọ́ ìpàdé náà tí yóò wáyé. Ó tún wá fi dá gbogbo ọmọ ẹgbẹ́ lójú pé ìpàdé gbogbogbò tí ń bọ̀ lọ́nà ni àwọn yóò rí dájú pé gbogbo ètò ìlànà tí àjọ elétò ìdìbò là kalẹ̀ ni àwọn yóò tẹ̀lé lẹ́sẹẹlẹ́sẹ pẹ̀lú ìwé ìpè àìgbẹ̀fẹ̀ tí òun àti akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ yóò buwọ́ lù. Damagum tún wá dá èròǹgbà àwọn ènìyàn nù tí wọ́n sọ wípé ìpàdé náà kò wáyé pẹ̀lú ariwo. Wọ́n kàn rọra ṣe ní ẹgbẹ́ kẹ́rẹ́jẹ̀bú tí kò sì tún ju ìwọ̀nba lọ. Lẹ́yìn náà ló wá sọ pé irọ́ báláú tó jìnnà sí òótọ́ ni èròǹgbà àwọn náà nítorí pé gbogbo gómìnà tí ẹgbẹ́ òṣèlú PDP ni ó péjọ sínú ìpàdé náà. Àwọn adarí alákòóso olórí pátápátá ní ẹsẹ̀ gbogbo wọn náà pé èyí tí ó ṣàfihàn ìṣọ̀kan àti agbára tí ẹgbẹ́ àwọn náà ní. Ó tún wá darí ọ̀rọ̀ rẹ̀ sí àwọn ènìyàn tí wọ́n rò wípé ìpàdé tí ó wáyé lánàá ni yóò mú òpin dé bá ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n ìpàdé náà ló fi ẹwà ẹgbẹ́ òṣèlú àwọn hàn nípa pé àwọn mọ bí àwọn ṣe ń wá ojútùú sí wàhálà, ìṣòro, ìfáǹfà, rògbòdìyàn, ìpèníjà tí ẹgbẹ́ àwọn náà bá ń kojú tí ó sì tún ń bá àwọn fínra. Nítorí náà ẹgbẹ́ àwọn ti wà nínú ìṣọ̀kan àti òmìnira báyìí. Lẹ́yìn náà ni adelé alága náà wá juwọ́ sí gbogbo ọ̀rọ̀ àhesọ tí ó lòdì sí ẹgbẹ́ àwọn náà tí ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ tí ó ń sọ náà wípé ìpinnu tí àwọn ìgbìmọ̀ alákòóso ṣe yìí fi òpin sí gbogbo rògbòdìyàn, wàhálà, ìṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ń kojú ẹgbẹ́ òṣèlú PDP tí ó sì tún wá ṣí ojú ewé tuntun fún ìdàpọ̀ àti ìlọsíwájú, ṣíṣe ohun ìgbáradì fún ètò tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Poli Ìbàdàn ni wọ́n tú síta bí eṣú láti wọ́de káàkiri agbègbè ilé ẹ̀kọ́ gíga wọn náà tí wọ́n sì ń fi ẹ̀hónú wọn hàn lórí ìpinnu tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe nípa yíyí orúkọ ilé ẹ̀kọ́ gíga náà padà sí orúkọ gómìnà àná kan tẹ́lẹ̀ rí, olóògbé Dókítà Victor Ọmọlójú Olúnlọ́yọ̀. Ìwọ́de àwọn akẹ́kọ̀ọ́ náà ló ṣe okùnfà òpópónà Sango sí Ẹlẹ́yẹlé ti ìlú Ìbàdàn èyí tí kò kí ń dá rárá tí ó wá di pé èrò kò rí àyè lọ níbẹ̀ lónìí. Ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni gómìnà Mákindé yí orúkọ ilé ẹ̀kọ́ gíga náà padà sí Ọmọlójú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn. Ìròyìn náà ṣàlàyé wípé Olúnlọ́yọ̀ ni ọmọ Ìbàdàn àkọ́kọ́ tí yóò jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìgbà ayé rẹ̀. Ó ṣe ìjọba ní àárín oṣù kẹwàá sí oṣù kejìlá ọdún 1983 October to December. Àwọn akẹ́kọ̀ọ́ ní wákàtí òwúrọ̀ ti tètè dínà ẹnu ọ̀nà ọgbà ilé ẹ̀kọ́ gíga náà tí wọ́n sì tún ti ojú ọ̀nà Sango Ẹlẹ́yẹlé ibi tí èrò kì í dá láti mú kí gbogbo àwọn ènìyàn, ọlọ́jà, awakọ̀, olùgbé agbègbè náà tí wọ́n máa ń gba ojú ọ̀nà náà lọ sí ibikíbi tí oníkálukú wọn bá ń lọ má lè rí ọ̀nà lọ. Àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga náà kò rí àyè kọjá nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Ìṣẹ̀lẹ̀ ìwọ́de náà ló mú kí alága àjọ ètò ìrìnnà tí ojú pópó ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Road Transport Management Agency (OYTMA), Major Adékọ̀yà, ẹni tí ó ti fẹ̀yìntì, láti rọ àwọn awakọ̀ kí wọ́n wá ọ̀nà mìíràn gbà títí di ìgbà tí ọ̀nà tí àwọn akẹ́kọ̀ọ́ náà dí yóò fi di ṣíṣí. Ìwé tí alága náà kọ láti fi kéde bí ojú ọ̀nà Sango sí Ẹlẹ́yẹlé ṣe rí náà ló fi ń sọ àwọn ọ̀nà mìíràn tí àwọn ènìyàn lè rìn
tàbí tí wọ́n lè gbà lọ sí ibikíbi tí oníkálukú wọn bá ń lọ. Àwọn ènìyàn láti Ẹlẹ́yẹlé, Apẹtẹ, Ìjókòdó àti àwọn ibi tí ó súnmọ́ agbègbè náà ní kí wọ́n gba Dùgbẹ̀, Mọ́kọ́lá tàbí Ajíbọ́dẹ kí wọ́n bá lè yàgò fún ìdádúró àti ìdojúkọ tí kò pọ́n wọn lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ sì subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó dàbọ̀.